ní àwọn ìwó tí àdúrà ìṣẹ̀lẹ̀ fún wa. Bẹ̀rẹ̀ fún wa. A mọ́ bá wọ̀ lọ́rọ̀. Ramakumullah. Ẹ̀yà máa sọ díẹ̀díẹ̀ pátá àgbàlagbà tí fẹ́ kalẹ̀ ààrẹ fún wọn. Amin. Amin. Allahu Akbar. Dọ́kítọ̀, ẹ bá bọ̀ kí á kí á lè sí. Òní ó bí àwọn ẹ̀kọ́ tí àwọn láyé. Àti ìwọlé bàbá wa, Fadilatu Wali, wọ́n ti jẹ́ àmìwà àgbà. Ìsọ̀ èdè Lárúbáwá ní Áfíríkà. Ráfíṣà, ọjá ti wí pé ìpìlẹ̀ gbogbo ẹ̀yà tó àwa náà lè yìí, tí wá jẹ́ iyì àti ẹ̀yẹ àti àpọ́nlé fún bàbá wa tí wọ́n dá èyí sílẹ̀ látara àníyàn tí ó dá abẹ́lọ́ọ̀ká nínú àánú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀lá àti tóbi ẹ̀ nígbà táwọn àfáwà tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n ní ara wọn lọ́wọ́. Ọlọ́pàá wọlá tí ló rí ẹ̀. Ọjọ́ kí àtìbárìkà lè kí ó ń ọmọ ọ̀dọ̀ sí láyé láyé. Ọjọ́ kí àtìbárìkà lè kí ó ń ọmọ ọ̀dọ̀ sí láyé láyé. Ìtọ́kù náà ní ká bọ́ síbi ilé àyọkẹ́ láti inú Al-Qur'an. Àgbọ́ àyọkẹ́ láti inú Al-Qur'an. Al-Qur'an náà ni ó kà báyìí. Ọba ọ̀sán ká Al-Qur'an náà fún wa. Báwa tí ó wà ní ká Al-Qur'an náà fún wa. Àtọ́wà tòbí, ká máa bọ̀ wá. Tòbí, ebi ń bọ̀ wá ní òkú wá ní wọ́n pàdé ìwà àmì wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة
وليتبروا ما علوا تتبيرا عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا. آمين. اللهم ارحمنا بالقرآن واجعل لنا إماما ونورا وهدى ورحمة. Gbogbo àwọn tí a wà láyé yìí, mo bá ara mi dúpẹ́, ẹgbẹ́ mo ti bá kọ àlùfáà wa náà dúpẹ́, fún bí sí Ọlọ́run ní kí wọ́n jẹ́ ìpìlẹ̀ àwọn àlùfáà wa. Látara wípé orílẹ̀ àkọ́kọ́ tá a ṣe ìgbọ́lọ̀ tí wá lọ́wọ́ bí alhamdulillah. Ọlọ́run ayé kí àlùbáríkà náà orílẹ̀ ta. فضيلة الواجب المرحوم الشيخ عبد الباقي محمد gbogbo oríire tí wọ́n ṣe inú olóòrò ìyẹn alhamdulillah. Mo fi kọ́ ilé orin kékeré pé ààdà ìwò dáàbà àbúnà àwàdàwà ìlúnà ààdà ìwò dáàbà àbúnà àwàdàwà ìlúnà. Bí ọba fẹ́ yà ń parí, bí ọlọ́run ọba sì fẹ́ bínú sí ìyà, èyí tí máa jẹ́ oríire ní ọlọ́run ọkẹ́yẹ nùgbọ́ ẹ̀. Ṣùgbọ́n kì í sábà wọ́pọ̀. Dáàbà kárùn-ún wọ́n làwọn ìdìdò náà. Ẹni ọlọ́run wá ní àti títorí ilé gbogbo ayé wọn mọ̀ káàkiri àgbáyé kò sí nínú bẹ́ẹ̀ lọ ọmọ ìṣiṣẹ́ rẹ̀. Bá dé ohun ọ̀hánì àlejò bí ìrọ̀bì. Ẹlòmí rí káàkiri ayé gbogbo tó wọ́n ṣe. Ẹgbẹ́ tọ́mọ wá ní mọ́ wá sọ̀rọ̀, tọ́mọ wá sọ̀rọ̀ sí ìsìnkú. Ṣùgbọ́n ọ̀rọ̀ olùkọ́ àgbà nígbà ọmọ sọ̀rọ̀. Àti gbogbo orí tọ́lọ̀ sí ìfún inú olúwo ìdọ́lọ́pù ti parí ẹ̀. Àyẹ́mì ìlàwọ̀ mọ́gbà àwọn pàtàkì kí lórí rẹ̀ náà Bákìrù Mọ̀hálì. Bákìrù Mọ̀hálì, àlèwò bí ọ̀dọ̀. Àwọn ọmọdé ti pé àtọ́lẹ̀ tọ́lẹ̀ wọn àlùfáà ni wọ́n. Láàfáà. Gbogbo ìtàkọ́rọ́ máa yẹ lọ́gbẹ̀ẹ́. بدر محلي عالم في ربه nínú tí mọ́ dáre àjọ wọ́tẹ́rú bábàlúbáwà ti fi kọ́ wa òun ni wọ́n láàfà tí è sáàfà ọ̀pọ̀lọ́ wọ́n wà bá wa Badru Muhalli ààrìwó mo dé mọ́ ilé èsù ìrìn lọ́dọ̀ ọlọ́run náà wọ́n dá ṣètọ́ ìmọ̀ Ọlọ́run náà ni gbogbo ìrìnàjò wọn. Akíra oríire náà. Ayé ìlà ọmọ oríire kejì, ìyá wọn kàkà bẹ́ẹ̀, wọ́n wà ní pápá bọ́ọ̀lù àwọn dáàmà, wọ́n ìjẹ̀ wọ pẹ̀lú ẹnu ìlú kan ní kó tó mọ̀bí lọ́wà. Ọlọ́run tí wọ́n tún sùn sílẹ̀ yìí, inú ìlú wòye ọlọ́run ni wọ́n sùn sí, wọ́n lórí parí inú ìlú náà. شيخ كرم صدقا في قوله tọ́lọ́dọ́kọ̀ àgbàfà ó yá ní pé àtìgbà tí ilé bá dá àtìgbà tí lé kún wọn ò sí kọ ọ̀rọ̀ sẹ́yìn owó tọ́kọ̀ tọmọ tọ́kọ̀ ṣẹ́yìnkọ̀lì pẹ̀lú ìmọ̀ ẹgbẹ́ ayé tọ́tọ̀ ìkàlùkù náà wọ́n gba ṣẹ́yìnkù olóògbé àwọn tó lè gbà kódà àwọn eré sáàfà lọ́sọ tẹ̀rí ìmọ̀ tó bá jẹ́ ti kápá èèyàn lórí táwọn àlùfáà àgbà náà ìdíkú lára wọn títí àwọn ọmọ àgbà táwọn àlùfáà àgbà tòní náà bọ́ wọ̀ sí táwọn náà ìdíkú lára wọn tí wọ́n ti kápá èèyàn lórí ẹni mọ̀ oye sọ́sọ́ oye sẹni tí máa fa sọ yìí tí máa fa ayà mọ́yàn lára
gbogbo ẹni tí wá tí ń gbogbo wọn mọ̀ ọ̀sọ̀ ìyá mọ́yàn lára ọlọ́wọ́ pàṣọ pé náà yà. Wọ́n ni àwọn àfá àláyé ìrọ́lọ́wọ́ bọ́pọ̀ ìrọ́lẹ́gbà ń bẹ̀. Bọ́pá tàn kí ní jẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìrọ́lẹ́ ní tẹ́lẹ̀. Yọ́mọ̀ àfà tàmọ́mọ́ àtàmọ́. Fún àfá wa sọ́dí ọ̀fì ọ̀rì. Torí pé bí ẹ̀mà jẹ́ ni Ọlọ́run, ó náà sáré dárájá Siddiqi. Ó lè mínú sì jẹ́ ọ̀kan nínú àwọn tọ́lọ́wọ́ gbága àlùbáríkà yìí fún. Ulaika alladhina an'ama Allahu alayhim minan nabiyyina was-siddiqina wash-shuhada. Bàbá tí máa ń rẹ̀ òjì ìyàwó náà. Àwọn òtí ìbájúgbà tí ọ̀rọ̀ ń bẹ láyé, tàbí ká gbapá àti ìdáyé náà al-makarima. Àwọn tí wọ́n jọ lò gbà, tí wọ́n jọ sáyé wọ́n mọ̀ rí kàránà ọ̀rọ̀ ìpọ̀ gbà ìwọ̀n. Kò sí fọwọ́ sẹ́yìn náà. Wọ́n mú bí àti máa rẹ̀ àti gbogbo tọ́lọ fún ní ọwà parẹ́. Àpapọ̀ òṣèlú kan ní àrẹ wọ́n á ṣiṣẹ́ kalẹ̀ sára àwọn èèyàn. Àpapọ̀ òṣèlú kọ̀ ọwá ń bèèrè àwọn àpẹẹlẹ wọn wọ́n ti pọ̀ jù àníkà ìwọ́n náà mọ́ta fún ààrẹ náà. Mímú sàmà àtúgbà ìlú ẹ̀kọ́ ní wọ́n mú mẹ́ mímú sàmà àtúgbà ìdí fi àásìrì yìí. Irú àwọn olùkọ́ àgbà tí wọ́n dọ̀kan nínú àwọn àṣeyọrí àwọn àṣeyọrí láńlá tí bàbá wa lé àmì tí wọ́n ṣe lásìkò wọn àtìgbà tí wọn ò sí mọ́. Ṣé Abúrú ìbáyàtí òṣèré wọ́n náà lọ mú wọn wá, tí wọ́n náà ti ń gbèrò àwọn náà ti ẹlẹ́ ṣe wọ́n lọ mú wọn abúrú ìbáyàtí òṣèré àwọn olùwọ́ àgbáyé múrṣìdùn ìyìnmọ̀dá táwọn náà rí lára ọ̀pọ̀ àwọn ọmọ olókú lọ́dọ̀ tí wọ́n náà. Yóò mọ́ pé káàrọ̀ ọ̀gbọ̀gbà ọ̀gbà pé yá níjàdá من أدى أمانة بره Ẹbá pé jọba ìkálùkú bíra rẹ̀ lérè kí ló kó wa jọ ń bí ìbá sọ́nà. Àwọn àwùjọ tó ń bẹ mẹ́jọ ìwọ̀n àwùjọ tó náà wà ní kó lọ́dún mẹ́jọ ìwọ̀n kàsára ní ọdún yẹ o. Ní ẹ̀bá wá kó jọ lọ́ tí ó bá nígbẹ̀ àdá àmánata bari. Ẹni tí wà á bá wa sọ̀rọ̀ ní àwọn tí kó jọ bọ́lọ̀ àyíbẹ̀ẹ̀kọ́. Ẹni tó wá fẹ́ bá wa sọ̀rọ̀ náà túbà liman adda amanata bari. Túbà liman adda amanata bari. Àwọn tí gbọ́sọ̀ rọ̀bì ní àfẹ́gbọ́ omi lẹ́nà àfáwà àgbà. Tó tárí wọ́n kàlẹ̀ gbọ́bá wọ́ sí láàrin. Tárí wọ́n kàlẹ̀ láì mẹ́sẹ̀jì láàrin. Àwọn wá gbọ́rọ̀ lẹ́nu wọn túbà liman adda amanata bari. Ìtí lọ́pọ̀ tí sáàmà ọkọ̀ onára mẹ́nà ọlọ́run òní nígbà tí bẹ̀rẹ̀ àwọn bá ní kúrò. Ẹni bá wá pé àmánata bari àtọ́rùn náà lọ ní àdá àmánata bari. Ẹgbọ́n tí sáàmù ò lè gbà tí ẹ lè gbà tó wọ́n gbà ẹni bá wá pé ọdá àmánà náà padà bọ́lọ̀ ti gbọ́mọ̀ oríire ẹ̀yà ìfọ́ra ẹkú oríire o. Náà, yà ọ̀bí ọ̀rọ̀ wọn sì lẹ́tọ̀ sáàdùwà ọjọ́ mọ̀ wípé kásàdùwà tẹ́yìn náà ọ̀rọ̀ jẹ́ gúnlẹ̀ dáadáa ọ̀. A sì làpẹ́lá kùnkùn àlè ìlàbí kan
gbogbo àlùfáà wa látòrí bàbá wa àgbà tí wọ́n kó wájọ́ wa wazir Maali wazir libnadi yóò gbà láàrin ẹni tó kéré jù láàyè yìí ọlọ́run títí jẹ́lá ọdíjá kùn àti rí iná lọ́mọ́ta ìgbà gbogbo wa lò lápàdíjá kùn rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim fa in tawallaw faqul hasbiya Allah la ilaha illa huwa wa huwa rabbul arshil azim. Bismillahir rahmanir rahim. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف. gẹ́gẹ́ bí ètò tí wọ́n gbélé mi lọ́wọ́ àbọ̀ síbi kalimatu tarhib èyí tí bàbá fadilatul wakil fún ilé ẹ̀kọ́ yìí tí wọ́n ṣe fún wa fa ahlan wa sahlan. Bismillah ma sha Allah la quwwata illa billah. Ẹjẹ́ àjọ̀wò lápapọ̀. Bismillah ma sha Allah la quwwata illa billah. Gbọ́dọ̀ tàwí àwọn onítorí àwọn tààrí kalẹ̀. Tọ́rọ àwọn tí ọ̀gbọ́dọ̀ bàjẹ́ rù. Bí ẹ bá rá wọn tí wọ́n wà ní kalẹ̀ yìí. Bí ẹ bá tún wá nǹkan káàkiri ìrìnkúrù nìyí. Orí mo lò dé fóònù, mo wá rí pé kò sí tí ó sí mẹ́ ní dáadáa. Ètí ọ̀dá nìkan ló sì bẹ́. Ìwọ̀dá wá wá ń tọ́ dá káàkiri olórí Ísírẹ́lì. Akí Ọlọ́run, a sì kí àti ìgbẹ̀fà Ànábì Muhammad. Lẹ́yìn àsàlámù láàṣì àwọn tí ó fọ́ wa lójú àwọn olóògbò láàrín orílẹ̀ ìyába ìyájú lẹ̀ tí bèèrè èyí ọ̀sán pé ìtàkùn àbá tó ní lẹ́sà ìpàfíìsù rẹ̀ ní àbádá ليس الكفيف الذي أمشي بلا بصر ليس alẹ́kọ̀ọ́ ní ẹ má fi ìfọ́jú ti sọ́gbẹ̀ ìní àwọ́ ẹ̀dá lè pè láfọ́jú lápòjú rẹ̀ ní pàdẹ̀ta wà yìí oní kí ìlú ń rú àwọn tó wà ń kalẹ̀ bọ́ ẹ̀sẹ̀ máa gbé ìrìn sábùbá ní wọ̀láì ìwé rẹ̀ wọ́n lè rí àwọn tí ń tẹ́lẹ̀ tí ó lè sọ pé olùwádà àwọn pé àwọn ọ̀rọ̀ àdá tí ọlọ́run fi iná àmàlẹ̀ ìfọ́dọ̀ ìgbàmà ìgbómọ́ sọ nínú wákàrí tí má lẹ́sà láàrín wọn àwọn sọ pé ṣe pẹ́ fún pọ̀ àgbáyé àtàwọn aráàlú olùwà àgbà àtàwọn sàárì àpapọ̀ mọ́lẹ̀ nìkanlẹ̀ tí kò ní ọmọ àti àbáwà gbà ọlọ́mọdé ọ̀pẹ́ ẹ̀rẹ́dú lára wa àtàwọn sàárì wà lápapọ̀ mọ́lẹ̀ nìkanlẹ̀ tí kò ní afúlé àbùkí àwọn àbáwà láàyè tọ́lọ̀ fi wọ́n sí tí ìsẹ̀ àìdìkẹ́ ẹ̀rọ nílágbájá afẹ́mọ̀rú ètò tó wà lọ́dọ̀ Ọlọ́run bí èèyàn bá ní tí èèyàn fi ń wọ́n ó wà tó gbogbo ìná tó sọ pé sẹ́bùbá ti inú ìpín Ọlọ́run ẹwà torí kò sí àrífù tí àlára yìí àbáyé káwà lẹ́ra wọn káwà aráwọ̀ ti gbé rẹ̀ tí àbúgbé lọ́bà kí má sí lókù àwọn ní àkílùgbò ẹ̀yẹ bàbá wa kí làbá fi kí ní
iṣẹ́ tí àwọn afáwà àgbà sí lára nínú. Mo kí bàbá mi sàmáàbùrù wà ní ọ̀dọ̀jú síwájú bí ìlànà àlásàrà. Tẹ́lẹ̀ nínú síyàmì àwọn ọmọ tó ìsìláàmù ní òní tàbá àwọn àdìgbò dáadáa tàbá ó ti dìsáà fún kápún tọ́pọ̀ sí nínú táwọn afáwọn ìfẹ́gbà kámàkì máa wallahi bàbá wa Dr. Sirajuddin Bilal Al-Hasan aṣọ àwọ̀tẹ́lẹ̀ lórí tó bá ti lọ́wọ́ fi sí lùkà ó ti tún máa jẹ́ ní iṣẹ́ ilẹ̀ lọ́jọ́ ìgbé àpára orílẹ̀ àbá lọ fi àpára nínú ìlú mi lọ́rọ̀ ẹ̀gẹ́ bí àwọn ará tí ó bọ́ lọ́lọ́ orílẹ̀ lọ́gbẹ́gbẹ́ máa rán sí bẹ́lẹ̀ ní ìpàdé ọmọdé tí wọ́n wọ́n ni ó láàrín ọlọ́rọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọ̀ tó lẹ́yìn ó ti tó mú ká lè inú ká ṣoṣo nílẹ̀ Yorùbá ó ti tó mú láàrín kí ní ìgbà yẹn láàrín wọ́n wá ní ọ̀rẹ́ tí ń dà wá láàrín oní ọ̀rọ̀ bá sì mọ́ lọ́rọ̀ káàkiri sọ pé àwọn ọba máa ń kó ìṣẹ̀lẹ̀ ìgbà nínú àwọn ọ̀rẹ́ láti fún un sẹ́sílẹ̀ ọ̀rọ̀ mẹ́jọ lẹ́yìn ẹ̀ mú kí bàbá mi ẹni pé mo ti sọ lẹ́ẹ̀kẹ́ wípé gbogbo ẹni tí ó fi ọ̀pọ̀ afẹ́bú ìkàlẹ̀ darí lónìí ìkàlẹ̀ tòní tó dùn ìkàlẹ̀ ní orí wọ́n bẹ̀rẹ̀ ẹgbẹ́ ọ̀pọ̀ ọ̀dá ilé lọ́sùn lé láwọn òkújọ níbi abẹ́lẹ̀ àti ọkọ̀ omi aláàkó sí tó kò lọ ibi tó ti fẹ́ kà bàbá mi Dr. Zakariya Akindele ìlọ́gbọ̀n lọ́wọ́ náà ìlọ́gbọ̀n sálẹ̀ta ní ẹni dáadáa ẹ̀yìn ní àdára ìgbọ́ máa gbọ́ wà sí níbi ẹnìkà tí ó sọ̀rọ̀ bóòlù sí ìjọ àti bí sí wúwọ̀ àwọn wò pé a máa ti ẹ̀kú lọ́wọ́ ọlọ́run gbogbo ẹgbẹ́ wá bí wàhálà láti orí nẹ́gbà lórí ọlọ́sàlẹ́mì Zakari ẹ̀ ti kọ́ wa èsì ìka láti kọ́ láti àwọn àṣàlẹ̀ àwọn ìta tí wọ́n jẹ́ kí ìlú tó gbílé ìmọ̀sùn mẹ́rin ìdáwọn ẹ̀kọ́ wa nínú títà nàná ìgbìmọ̀ ọ̀tẹ́ fi sí àwọn àṣàlẹ̀ ìbá wọ́n àṣàlẹ̀ mi láti parí láàrín wà ní ọ̀run ọjọ́ mi báyìí mo kí bàbá mi sàmà àbúrúwà adúgbẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀bá tó sọ pé máa ṣe Allah la quwwata illa billah sàmáhàtùwà ìdàkùtù àkùnọ̀sí àkùnjàbá àwọn bàbá mi sọ gẹ̀gẹ̀ ní jọ́ka ẹgbà tí mi mọ̀ lọ ní wọ́n ní odò tàbí yìí wọ́n wà lọ hadith ní lọ́nà wọ́n ní kèsè máa rí kèsè pé àwọn ìgbàlọ́ ibi náà dé nínú mímọ̀ yìí àbá àti ọ̀nà àti gbogbo ìgbàdé ìlúmà nínú Nàìjíríà ó náà ní ẹni tàbí ìjìnlá sí ọ̀pá àti ìjọba olùwẹ́lú sẹ́lá lọ́jọ́ ní ìlú wa ẹgbẹ́ orí dáadáa wọ́n bọ́ sí ọ̀dọ̀ bàbá mi àti ọ̀dọ́ àwọn eléyìí nínú ohun tí àwọn ọmọ ọmọ tàbí ní dáúlá ìyàtọ̀ bẹ̀rẹ̀ tó ká mọ́ jú òkùnkà dáúlá yàtọ̀ sí
ẹni tó lọ́ra kí ń láyé báwa ìlànà ọ̀rọ̀ bàbá kò sí ní òun ààrẹ tí wọ́n dá sí lẹ́kùn. àwọn ni mo wọ́n dápọ̀ yìí ibi tó lọ ń sa. Àti tọ́lọ ń dámà yí nínú dáadáa, ó tó kí èèyàn sọ pé àbí ń bá ti ẹ̀rẹ́ lórí ìbáṣe, ọ bá ṣe ìrìnkàná ó ti tó yáyé. Ọlọ́wọ́ ìjọkẹ́ rẹ̀ wá kí ọba ní àgbà àwọn kìnnìún kẹ̀nẹ́ún àwọn ọba wọn. Ṣùgbọ́n bí tí kìnnìún ó ti bẹ̀rẹ̀ lẹ́yìn pé ajá mi tájá ó ṣe bí ajá tó bá mú ẹni tó dá ìyọ́ máa dájú ìyàtọ̀ wá ní ajá ìsìn ìyàtọ̀ láyé iṣẹ́. Ṣùgbọ́n àwọn bàbá wa tí ó wà níkàlẹ̀ ìpìlẹ̀ wọn gan kò tí ẹ̀ sí múrúnú ń bẹ̀. Kí ló fẹ́ hàn lára wọn nínú tí ọ̀dá dáadáa tó kú ẹwà. Bàbá ní àsìkò ní òsì ìtàlẹ̀ fi kí olóyìn pọ̀ ọwà ilẹ̀. Mùsùlùmí Samahatul Walid Ustaz Dr. Al-Khidir Abdul Maki ọjọ́ kò jẹ́ ní olùkò yìí sí rárá mọ́ dress right. If you dress right, lẹ́yìn ẹ̀ ó wá kí bàbá àgbàlagbà máàlì kọ̀kú yàwó àfìláàkì ọwá ní ẹ̀nà ìròrí àwọn àmàlọ́rà ó ti kọ́ ọlọ́sọ́kùn lọ́wọ́ padà lọ́wọ́ mẹ́lẹ̀ ọlọ́wọ́ ní jẹ́mẹ́lẹ́ náà wà bàbá ẹgbẹ́ ìgbàtí ó lè bá ẹni tó fẹ́ sọ tó fẹ́ fún ẹni yóò tó àmà ẹ̀fò ní bàbá ìkáyà pọ̀ ìkẹ́sẹ̀ rárá àlẹ́ láàrẹ̀ nígbàtà ọmọ ìwà dọ́rọ̀ láì ní orí ẹ̀sìn rẹ̀
bàbá ọmọ ẹ̀kẹ́ kàlá ní òkè ó sì ń ṣe ọ̀rọ̀ mufti معالي الشيخ عبد الرؤوف عبد الماجد orin àlùbáríkà láti ẹnu bàbá mi tí àwọn bá fẹ́ kọ́ orin gbogbo wá fi láyé lórí ó ti wà ní orin tí wọn oríwòye fi ojú ìsàlẹ̀ ní ìkọ́ ojú àgbáyé ni wọ́n ti kọ́ gbogbo èyí tí wọ́n náà bẹ̀rẹ̀ kọ́ máa jẹ́ ìsìnkọ́. Àwọn ọ̀gá ti ṣe àtúntò àwọn àpòjáde ẹ̀lọ́dọ̀ والقصيدة لا تزجروه لا تزجروه فإن العي في نصب التسعف بجواب مذهب النصب لا تزجروه فإن العي في نصب التسعف بجواب مذهب الوصب وقبل ذاك
أزيل كل مكتئب عن عينه كي يرى إيوه على الذهب لم يدر أصناف إنجاز بعالمنا فظن أكبرها التأليف للكتب وظن أن أباه الطيب انتظمت له دواوين إنجاز من الرتب وليس للغير فيما ظن من أثر فظنه باطل في مشهد النخب رجال التقى جماعتنا إلى وزنوا بالعقل لا الحسب تقدر الخير في كل بلا حسب في أيهم كان بين الناس والصحب لسنا لآمن وما كنا نصاحبهم إنا نتاج رجال من ذوي القرب ولسنا ما تظن بنا فنحن من كرماء القوم والنسب وفيها رجال العلم قاطبة شموسهم من جدودي لا نجوم أبي وذا المعلم عبد الباقي يعلمه وجوده غير من بالمس والنصب كذا المحلي وما يدريك حليته أسأل عن البدر راء البدر والعطب إنا ولله حمد فخر أمتنا وليس فينا فتى يكفيه كان أبي إنا ولله حمد فخر أمتنا وليس فينا فتى يكفيه كان أبي أشياخنا فيه إنا ولله حمد فخر أمتنا وليس فينا فتى يكفيه كان أبي أشياخنا فيه إنجازهم ظهرت آثاره في بلاد الله والشعب وليس ينكرها غير الأولى جهلوا ويعرفها الأحباب في العرب أفديك مدرسة الإسلام رائدة للخير والقيم العليا مع الأدب. السلام عليكم. Ọlọ́run ni ó bàjẹ́ láàrín ọ̀rọ̀ àkúwọ́ta ilẹ̀ àbúlá ìlànà àfihàn. Ní àìrí dá àṣẹ àwọn àpáwà àgbà máa lè wà sí ìpọ̀dá, ìkókún náà ní káàkiri fún bàbá wa àgbà. Ní wọ́n jẹ fákàrí àgbà, bàbá wa olùkọ́ àgbà. Jẹ́ sí pé bí a bá ní káàkiri olùwà, bàbá wa kí kìí olùwà tó pọ̀. Bàbá yẹn máa ń gba ìkọ́rọ̀ inú ṣẹ̀ríà ìsìlámíyà ní gbogbo ilẹ̀ Yorùbá ọkàn mú yẹn lọ ó dúkù bàbá wa ìnáwó fi ṣe nàmbà wá ẹ̀sẹ̀ bá wà pọ̀ dáadáa
هل الفتى يدعوني يحلني من شرري ìwélé tọ́lọ̀múrú ẹ̀wà Màdínà túnná ìlú Màdínà túnná ìlú بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run bá wa ìkẹ́ àti ìgẹ̀ fún aṣọ́jú ẹ̀dájú Ànábì wa Muhammad. ìjókòó wa tòní níjókòó tí gbogbo wa gbálẹ́gbàpò gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn tí wọ́n tún jẹ́ bàbá wa nínú gbogbo ìjọ Islahuddin àti àwọn olólùfẹ́ wa ní gbogbo àgbáyé. ìjókòó yìí dá lórí tọ́píìkì kan ṣoṣo tí nǹkan kan mí ò papọ̀ mọ́ o. oní tọ́píìkì ètí yárìnrìn kiri gbogbo àgbáyé nípa ọ̀rọ̀ tí ó ní àbùkù al-aib tí ọkàn àfáà wa àti àfáà wa. gbogbo àwa ọmọ àti gbarata kódà àwọn tí wọ́n tún pọ̀ lẹ́yìn tí ń múra láti gbarata ṣùgbọ́n ní ẹnu àwọn àfáà wa àgbà àwọn khalifa bàbá wa àgbà àwọn bàbá wa Muslim Muqaddam Hussein Abdullah àti gbogbo àwọn bàbá wa látòrí alága gbogbo ìjọ Islahuddin pátápátá títò fi kárí gbogbo wa lágbàáyé. wọ́n rán mi léyìí tó tún kó gbogbo wa sínú pátápátá ipé kí n jẹ́ ààbò báyìí kí n sì jíṣẹ́ fún gbogbo wa lágbàáyé. àwa tá ń bẹ tó sí ni àbí àwa tí à ń bẹ ní ọ̀nà tó jìn ibi tá a bá yá wà wọ́n ní ká kí gbogbo wa fún ìgbárata wa, ká kí gbogbo wa fún ẹ̀dùn ọkàn lórí in tí ó dùn máa wá ná tàgbọ́. wọ́n wá ní ká sọ fún wa kó tó di pé kìíṣẹ́ wọn a kí gbogbo àwọn èèyàn lágbàáyé, kódà a ṣe tàkìdírù wọn, a máa yí wọn, gbogbo àwọn àfáà ńláńlá, gbogbo àwọn èèyàn tó ṣe pàtàkì tó fi dé gbogbo àwọn wilayat nílẹ̀ Nàìjíríà bí Ọ̀ṣun ní, Ọ̀yọ́ ní, Kwara ní, Kogi ní, Kano ní, Èkó ní, Lagos, Ògùn ní, kódà ó fi máa kárìjù Nàìjíríà, Abidjan, US, UK, Canada, Cairo, gbogbo wọn kálukú ní pé náà Saudi Arabia ẹ̀sẹ̀un olùmọ̀ Kuwaiti, Qatar, kódà ní májúmọ́ yìí ìpè náà ti tí ta fi ń bọ̀ wá sí ìjòkó ìkòpin kálukú sá ń pé bóò ni fìtínà ò ti ní ràn, bóò láti dáwọ́ fìtínà ìdúró.
torí pé tó pé òpè ìwé lábá sọ ní pé ìdá akbalati fitnatu àráfà kullu alimin wa kullu aqilin tí fìtínà tó bá dé gbogbo àwọn èèyàn ó ti fojú sùnùkùn ó pé fìtínà yìí agbára lè má kà má nítorí náà ló ṣe jẹ́ wípé à ń fi ẹnu gbogbo àwọn bàbá yìí àti gbogbo àwọn àfáà wa sọ̀rọ̀ pátápátá ìpé ká dá gbogbo rẹ̀ dúró pátápátá láti ṣe lọ. Ọmọ ti sún ẹnì kankan tí ó sọ pé òun tún fèsì kankan mọ́ lórí social media ni ó àbí lórí páǹsì wáàsí ni ó àbá ń pèrè ẹni ní gbogbo àgbáyé láwàtá jẹ́ ọmọ bàbá wa olùkọ́ wa àgbà Sheikh Abdulbaki Muhammad al-Marhum pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ti ṣáájú wa tí wọ́n bẹ́ ń jókòó yìí tí wọ́n kọ́ ìmì gangan tí mọ̀ sọ̀rọ̀ yìí wọ́n ní ká dáwọ́ gbogbo ẹ̀dù ká má fèsì kàkàmá wọ́n ní wá sọ gbogbo wa yí pé sùúrù ojú ọwọ́ wa gẹ́gẹ́ bá ti máa àwọn bàbá yìí gangan sí àti bàbá tí ó kọ́ wọn lẹ́kọ̀ọ́ yìí sí wọ́n ní ká ṣe sùúrù o torí pé tọ́lọ́ sọ́nù Kùránì pé innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab bighayri hisabi ni níbòmí ọlọ́run tó ní wa bashiri sabirin inú súra mi ó ní yá ayyuhal ladhina amanu ista'inu bis-sabri was-salat inna Allaha ma'as-sabirin àti ẹ̀pẹ́ sùúrù wa afẹ́ kí máa yí ọ̀nà ọ̀bọ wá pẹ̀lú wa ni kìí ṣe tí ẹ̀gọ̀ kìí ṣe tí àìmọ́ ìṣì fọ́ ló jẹ́ pé gbogbo àwa tá a ti jáde ilé ẹ̀kọ́ yìí àtàtí a jáde bìfọ́ àwa tí a ti jáde lógúnlọ́gọ̀ àtàtí a jáde lẹ́yìn wa àtẹ̀yìntẹ́ tó kù ń bẹ́ẹ̀ ó ti tó báyẹ̀ o gbogbo wa ó ti tó fún tọ́jẹ má ẹnu àẹ́bù táwọn bàbá wọn pè lálẹ́ ìbù tọ́kàn àfáà wa àti àfáà wa ó ti tó ní tọ́jẹ má yẹ lẹ́yìn náà a fẹ́ sọ tawsiyat níjókòó wa yìí àkọ́kọ́ mbẹ̀ ni èyí tí wọ́n fi rè wá nínú ilé ẹ̀kọ́ yìí ó ní àtàmásùkù bil kitabi wa sunnah tá a sì ń kéde rẹ̀ fún gbogbo àgbáyé tá a fẹ́ kí gbogbo kálukú lágbàáyé náà má wà má al-kitabu wa sunnah òun náà ni a sì máa dìmú ká sì máa lò ó lẹ́yìn ẹ̀ ká sọ gbogbo wa ká máa pàtàkì àwọn onímọ̀ wa àtàwọn tí wọ́n kọ́ wa àtàwọn tí wọ́n ò kọ́ wa ń gbogbo àgbáyé ká sì máa bẹ lọ́hùn fún wọn àwọn tí wọ́n ti lọ́nu wọn kọ́nà ó ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún wọn àwọn tí wọ́n sì tó ṣẹ́kù láì yọ ẹnìkankan sílẹ̀ kọ́nà ọba dákun kó bá ní ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó sì jẹ́ kẹ́yìn gbogbo wọn dáa kó má bẹ̀yìn wọn jẹ́ kí gbogbo wọn di ọmọ kéwú tá a máa jẹ́ àwòkọ́ṣe fún gbogbo àgbáyé àti gbogbo àwọn mùsùlùmí lórí ìtọ́lọ̀ ń fẹ́ lẹ́yìn náà àwọn gbogbo ẹni tí yóò bá hálàfà wa tó yapa sí wa bóyá kò sí nínú wa kó dákun kí wọ́n jẹ́ kí a máa pa gbogbo àwọn àfáà wálé lẹ́yìn ẹnì kankan sílẹ̀ bàbá wa rí nǹkan kan tó jẹ́ ìrújú kan ká máa ké síra wa kájọ máa jókòó pọ̀ láti máa fi omi jómi tóró ọ̀rọ̀ ní orí tébù kan ṣoṣo torí tá à ń pèpè sí ni ká jẹ́ kíni ọ̀kan ṣoṣo lórí al-kitabu wa sunnah níparí abiola ọba àlekè ọlá fún àwọn àfáà wa náà tí wọ́n ti lọ sí àlìkìyámọ̀ náà ọba tá a ti gbà yìí pé lóògùn ọlọ́run gbogbo àdúrà tá à ń ṣe
àti gbogbo iṣẹ́ tí wọ́n ti ṣe sílẹ̀ táwa yìí náà jẹ́ kan nú wọn, àwọn bàbá wa náà jẹ́ kan nú wọn. Abẹ́lẹ́ ọba kó ṣe ní tí ó fi forí jìn wọ́n, kó ìṣe wọn ní tí wọ́n fi rí ìkẹ́ ọlọ́ọba, kó ìṣe wọn ní nǹkan tí wọ́n fi rí àforíjìn ọlọ́ọba. Àwọn ọmọ náà ta kù, àwọn àfáà wa, àfáà tọkọ wọn, àfáà tọkọ wọn, àti gbogbo àwọn àfáà wa lágbàáyé láì dákọ ẹnìkankan torí àlè dákọ wọn. Òṣì mélòó lákàtà dákọ wọn tán. Abẹ́lẹ́ ọba àforíjì gbogbo wọn o. Iṣẹ́ fi ilé àwọn akẹ́kọ̀ọ́ lẹ́nu ni ká máa pọ́n gbogbo wọn lé, ká má sọ̀rọ̀ àléébù sẹ́nìkankan nù wọn. Nítorí ló jẹ́ pé ìjókòó wa yìí ni wọ́n fi ní kí gbogbo wa gbogbo tí ń lọ pátá ó ṣe kéde odò wa mu. Àìdò wa mu rẹ̀ yóò líìdì síbi nǹkan tí ó tún máa ba nǹkan méje torí tí wọ́n fi kọ́ wa náà kò ní ṣe é lù mọ́. Àwọn àfáà wa mọ̀ wọ́n sí àfáà tó láyà tó ti bí wọ́n ti á láyà, wọ́n máa ń pọ́n gbogbo èèyàn lé, ẹni tó tí ò tó wọn, ẹni tó jù wọn lọ, ẹni tó kéré jù wọn lọ, àpọ́nlé ni. Kódà ẹni tí wọ́n ń bí lọ́mọ, àwọn àfáà wọn máa pé bàbá mi wọ́n máa pọ́n wọn lé. Ó lọ wọlé gbogbo nǹkan báyìí náà, ó bá ní forí jìn wọ́n àti gbogbo àwọn tí wọ́n jọ lùgbà. Àwọn bàbá wa kúta, gbogbo àwọn bàbá wa ń lé àmì, gbogbo àwọn àfáà wa lọ́kọ̀ọ̀kan lókè délẹ̀ àti gbogbo àfáà tọ́kọ ẹnìkọ̀ọ̀kan nù wa. Ó tó kẹ́ni, ó tó gẹ́ẹ́ káṣe kẹ́ni, gbogbo tí lọ kàṣì sùúrù yẹ innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab wallahu waliyyu tawfiq wa huwa al-hadi ila sawa'i sabil فمن السلام على الأنبياء والمرسلين والسلام عليكم ورحمة الله وبركاته. سراجا منيرا في السلام. ìtọ́wásí lónìí òun náà ni bádà bí àwọn ṣe rí ọlọ́bàbà láfíà àwọn ọjọ́ òun. a lọ sọ́dọ̀ bàbá wa ẹ̀bọ̀ sí ọ̀pọ̀nà بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. Kúrò aláwọ̀ ojú àgbówà ọjọ́ lọ, àwọn ẹ̀kọ́ sí èrò náà, wọ́n sì tàbí aṣù ìwọ́n fún mọ́ kí àwọn táwà àgbà. Pàápàá jùlọ bàbá mi Khalifa Riyadiyya, mo kí wọn sí àyè àgbàríkà tí wọ́n wà. Mẹ̀gígbọ́n àti àlàáfíà fún bàbá wa náà. Ilé àgbàríkà tí Ọlọ́run ní wọ́n máa sọ lọ́mọdé wọ́n sọ lẹ́yẹ̀ o. Ṣùgbọ́n owó rí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀. Ó wá kí bàbá mi alága ìsìláàmù dí alága àṣọ̀kan. Ọlọ́njẹ́ mi wọ́n túbọ̀ púpọ̀ pẹ̀lú àlàáfíà. Bàbá mi Hamir, ọlọ́mọdé ló mú àlàáfíà rẹ̀ fún wọn. Bá ní máa mú kàlẹ̀ ní ọ̀pọ̀ọ̀kan ìdíjì. Ọjọ́ lọ, ni ó jẹ́ kí bàbá wa ìbárkà kalẹ̀. Bàbá mi Dr. Sirajuddin Al-Aswa Al-Bilali. Ọlọ́run, àdúrà wa ní pé ìṣọ́ Ọlọ́run àbò ètò dájú jẹ́ máa wà lórí yín. Nínú àwọn afáàrí àlùbáríkà tí Ọlọ́run sì fún wa pàtàkì ní yín bẹ̀. Nínú ìròyìn tí wọ́n fi ròyìn yí kò sí rà ní àkọ́kọ́ akẹ́kọ̀ọ́ jáde tó gba ṣèlú tó gba dókítọ̀ lójú ọ̀nà àti ṣẹ̀yà ní ìlú Madina.
yóò fààrí náà ní fún wa ọlọ́mọdé sọ ní náà wọ́n bá wá nígbà ẹnìkan ń sọ̀rọ̀ nípa ẹni tó kọ́ gba ọ̀jọ̀gbọ́n náà tó sì gbajúmọ̀ náà ilé ẹ̀kọ́ wọn ìnáà lásàbí TS bàbá mi àgbà ọmọ wọn tó tẹ̀lé bàbá mi Professor Arúbí Abubakar káàdì ilé ẹ̀kọ́ ìmọ̀ wọn tó kan ló gbà ìpìlẹ̀ wọn ni ọlọ́mọdé wo rẹ̀ bàjẹ́ o èyí tí bàbá wa bá wa sọ mo ti kí o bá àwọn àfáà wa àwọn bàbá wa Grand Mufti mo ti kí èyí tí àwọn àfáà wa àgbà sọ láti gbọ́ yìí o káwọn tó jẹ́ kí nǹkan káwọn tó rúlẹ̀ ilẹ̀ mọ́ wọ́n ní ọmọ àlè èèyàn ni wọ́n bẹ̀ tí èsì kí ni tí ègbà pé inú tí èbí àgbògan ọmọ àlè èèyàn ní ìrínú tí èbí ọmọ àlè èèyàn náà ní ẹ̀sì ìbẹ̀ tó ìgbà gbogbo àwọn ẹni ọlọ́run tí ó ń pè ààrẹ̀dá pẹ̀lú wọ́n bá ẹgbẹ́ bàbá wa tó kú sọ àti ìgbà a sì ti ìdàgbọ́nú àpọ̀ rẹ̀ àbẹ̀rọ̀ pé dáadáa lókùtà àmà gbọ́ ní ìyá àti lọ́hùn ọ̀nà ọwọ́ abẹ́nibí ṣàtúnṣe tó pọ̀ ìsàmì alápapọ̀ àti ìgbà tí àwọn ọ̀rọ̀ ọdún tó gẹ́gẹ́ bí bàbá iṣẹ́ tí àwọn bàbá wọn tí wá jẹ́ fún wa àti gbà ayọ̀tayọ̀ láti máa ṣiṣẹ́ tó lóògùn ọlọ́run wọ́n fi àsìkò yìí rọ àwa tí a jẹ́ akẹ́kọ̀ọ́ àbáwọ̀ tá a jẹ́ àfáà náà ẹjẹ́ a máa gbéra wa sí òṣùwọ̀n ká sì déédéé ká má máa rò pé gbogbo nǹkan lẹ́nu wá lè tẹ́bí bá ṣe ẹ̀wí gẹ́gẹ́ ní ọ̀sẹ̀lẹ̀ olórin tó ní zinin nafsa wà mílíhá àlàmà yazino ta'ish saliman wal qawlu fiha jamil gbéra rẹ̀ sípò àti gbà ẹjẹ́ ọdún wa náà ká máa gbéra wa sípò ń ta tó àwọn mẹ̀sáàtà kan bẹ tó jìnà ọmọ ìjẹ́pọ̀ fáwọn náà torí ìjọ mìí àwọn ààlà kan bẹ náà èyí kọjẹ́ ọ̀rọ̀ ọlọ́run ni ó jù lọ́sẹ̀ tó wá pẹ̀lú ààrẹ àfáà wa ànà wọ́n rí mo làwọn ọmọ wọn jókòó náà sí ẹgbẹ́ wọn lọ́wọ́ ìyẹ̀wọ́rọ̀ gbére ẹ̀sìn tó tó àti tó wọn nítorí pé àpáta fi ẹni jẹ́ bẹ́ẹ̀ ayà pé alùpùpù ọmọ ọkọ̀ ibi akẹ́kọ̀ọ́ ìjókòó láwọn ẹgbẹ́ ẹ̀kọ́ ní tí ó ládọ́ jẹ́ ní kásáwà ní ìdí ẹ̀kọ́ náà wọ́n jú àwọn bàbá wà àgbà sí ní tẹ́lẹ̀ bá ní ọmọ ìfọ́fẹ́ ẹgbẹ́ gbogbo àwọn àgbà ẹgbẹ́ ìbùkún ilé ẹ̀kọ́ wá bí ẹni ọ̀sán lọ́wọ́ bí gẹ́rẹ́jẹ́ àdágbà ta gbọ́ ìná ọlọ́wọ́ ní òwúlò fún wa lẹ́ta ò ní ìṣẹ́ ẹ̀kọ́ ẹni tó bá lẹ́kọ̀ọ́ ọ̀kọ́ ní tí ó sọ fún wa ẹgbẹ́ ọdún ọlọ́run jẹ́ ká fi gbé kan lọ́wọ́ ó dà ń ta àríyá tó máa gbọ́ torí alẹ́ àwọn ti dákẹ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fẹ́ kọ́ wa ẹ̀nà àwọn àkọ́kọ́ fẹ́rẹ́ tó jẹ́ ká fi gbogbo ẹ̀ pátá ọlọ́run àwọn àbá wa ti parí àyà tó ní ìdámà ìwọ́fà sọ́ọ̀dọ̀ ẹ̀rọ aláàdá tí ò lópin tí ò ní ìṣirò péye báyìí ní ẹfún kálẹ̀ wà nínú àwọn tó náà sì bẹ́ẹ̀ ẹgbẹ́ kí á tàbí ọlọ́wọ́ sàtòsí gbogbo wa náà ó sì àdìkún dáadáa fún ìgbà ọdún wa lẹ́yìn parí ọ̀rọ̀ àfáà wa àgbà ìpínlẹ̀ ṣe àkásí wọn sí àdúrà àti fún àfáà orí tí wọ́n ẹ̀wọ́n ní bàbá wọn máa rí wọ́n ó sì pẹ́ ẹlẹ́kà lọ sí bàbá wọn máa rí wá àdúrà kí sallallahu alaihi wasallam
جزاك الله خير. Tí aṣíwájú wa gbé jáde tí ṣe ọdún ìdásùpọ̀ tó ṣọ́rọ̀ ìdí aṣọ́ráwò gbogbo wa tá máa ń pọ̀lá àwọn sí náà ní aṣọ́ látara mímọ̀ yára gbápọ̀ yìí tí wọ́n wú yìí ìlànà àwọn tó ṣẹ̀wálẹ̀ alìsílá ìgbà sí jáde ìyẹn gbogbo wa náà ní kí tàbárí àwà àti faramọ́ a sì kí dúpẹ́ ní dúpẹ́ lọ́lọ́ pé wọ́n lè báwọn sọ̀rọ̀ àlègbọ́ adúpẹ́ bá ní àwọn bàbá ìláyé ìlú a sì láwọn ìlú àtọ́sẹ̀lá náà lọ́dọ̀ ọlọ́run àbẹ̀lẹ̀ ara pé àfá wa wọ́n lọ́mọ wọ́n ní kó lọ ní ọkọ̀ bí akẹ́lẹ̀ ìròyìn wà láì tó padà bìbí àdúgbẹ́ pé gbogbo tó dókò lè àtẹni tí ó ṣe lè wọn ò ṣe ìwé ẹ̀lú lè a sì dúpẹ́ pé bàtà àjọmọ wọn náà àmọ́ ń gbọ́rẹ́ wà láì bọ́ sí wí ẹ̀lú gbọ́rọ̀ lẹ́nu wa ولكن ذكره يبقى لا يسار عندما نتوهي وسكي بعده وضع يد السيفي من منهاج مصطفى أذكر الله كسيفا هذا بارا لحلومي إلى تذبير أجا مدعو له بواسراما ووافى في جنة بداس مسلا أذكر الله ìyá máa bí ma tó bè ṣe òbí nídìí gbogbo ẹni tí ẹ̀rù sábà bí ní dídí ẹnu ẹ tó bí ní dídí abẹ́ ọlọ́run síbẹ̀ sínú yín tó bá síbẹ̀ sí ní ẹyẹ ẹ̀yìn kò ní orúkọ ìwádìí ẹnìkan láti fi tì í ní ẹgbẹ́ kan tó ní ẹ̀fẹ́ bí ní olóòkú kó síbẹ̀ ọlọ́run tó àkókò olùkọ́ àgbè ìdìbò ilé ẹ̀bùn ilé tí a kí ẹjẹ́ máa tẹnu bí àtàrà bí mẹ́tẹ̀ẹ́sẹ́ lè padà ṣẹlẹ̀ sí ọlọ́run ẹmẹ́bìnrin ẹ̀yẹ máa wà mọ́tẹ́jọ́ máa yá mi tẹ̀ wájú tó láyìí fẹ́ láwọn ìsáṣẹ́ owó yìí bàtàlá náà bẹ̀rẹ̀ kéèké wọ́n báyìí o àmọ̀pẹ́ lè dídá sọ àgbà náà sí jẹ́ ẹni tó ṣe àṣìlẹ̀ tí mọ́kàn wọn kò ọlọ́run lábẹ́ pé àwọn afẹ́ kí wọ́n da gíga wọ́n sì pẹ́ lọ́rùn ọlọ́jẹ́ fẹ́ náà ga àwọn ọ̀tẹ́ ìwé ìwọ̀n kì í lásán ilé ìlú lásán bí mo ti kéré mọ̀ yìí bẹ́ẹ̀ kí n oko pẹ̀lú gọ̀rọ̀ ìdíkì mọ̀ wà tọwọ́ sí èyí bẹ́ẹ̀ aláfẹ́ ẹgbẹ́ dákú ni ọkọ̀ bí ó ta lórí kókó kí ni ó pa ara bàbá mi lọ́pàá rẹ̀ ni ọlọ́run lábẹ́ dáhùn ilé bẹ́ẹ̀ sí dábàárà àgbàkà ìdíkẹ́ ọlọ́jẹ́ náà lábàárìkà أعوذ بالله من الشيطان الرجيم اللهم اجعلنا صالحين مسلمين واجعلنا هادي مهتدين غير مضلين ولا مضلين اللهم اجعله ايامنا يوم لقائه واجعل كلمتنا يوم لقائه الحمد لله رب العالمين صلى الله عليه وسلم